YouTube onídèmọdè tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ́ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o onídèmọdè. Adéoyè Àbẹ̀fẹ́ Awíkóńkó gbákúngbákọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ èdè bàbá èdè ètò tuntun tó gbé jáde nílé yìí o onídèmọdè ẹgbọ́ ta ni ó dáhùn ìbéèrè Awíkóńkó lórí ètò onídèmọdè kó gbowó ńlá 500,000 naira Yorùbá game show ní nípele jìpele lédè Yorùbá pọ́nbélé àṣà àti ṣe òwe àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan gbogbo ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́ngbọ́n lórí ètò tí Awíkóńkó gbé kalẹ̀ lórí YouTube onídèmọdè authentic Yorùbá TV lẹ́ ó ti máa rí wo Awíkóńkó onídèmọdè ta ló ní túmọ̀ tó tí ó dáhùn ìbéèrè gbogbo ńlá ìpàdé lórí ètò onídèmọdè kájọ máa fojú lóúnjẹ ayọ̀ jẹ lórí YouTube channel authentic Yorùbá TV láti gbàdégbà. ǹjẹ́ ẹ̀ka ni mi ọmọ adó fọ́ ti lé ó ti ta lé ni mi ọmọ arẹ́rù mọ́ sọ ayéré ọmọ yẹkuyẹku ọ̀gẹ̀dẹ̀ ọmọ yẹdùyẹdù èyí tó fún pé ẹ̀bí àgbòwú lè yọ ọmọ yẹnuyẹnu mú kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé mo gbàdúrà wípé bá a ti ń súnmọ́dún tọ́dún ń súnmọ́ wa ní fìbànújẹ́ àti ọ̀fọ̀ sọdún. well ọ̀rọ̀ tá a ti jọ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni mo fẹ́ sọ nípa rẹ̀ pẹ̀lú àwọn nǹkan tuntun tó sú jáde lórí ọ̀rọ̀ ọ̀hún. mo sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Muideen Agbala Gabriel àáfàá Ajíginni àti ta lọ́lọ́run báyìí ṣùgbọ́n síwájú ká kọ́kọ́ kí gbogbo ẹbí bàbá wa oníwàásí àgbáyé Sheikh Muideen bàbá wa Muideen Àjàní Bello tí wọ́n papòdà lónìí tí ọlọ́ndẹ̀ tí tá ti fi lè bo àṣírí wọn mọ̀ kí gbogbo ẹbí wọn wípé wọ́n kó ara fẹ́ra bàbá ọ̀sán kú bàbá dàgbà wọ́n dògbó bàbá wa jẹ́ni tọ́lọ́run bá mi gbà fún bàbá wálé ayé wọ́n rí ayé wá wọ́n ráyé gbé wọ́n ráyé lò wọ́n sì ráyé ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló yẹ ká dúpẹ́ fún nínú ọ̀rọ̀ bàbá Muideen Bello ọlọ́run ọba mi ti lo bàbá yìí fún ìran tá a wà yìí àti ìran tó ṣáájú tiwa bàbá yìí tó ti wá ní àwọn àṣeyọlẹ̀ iṣẹ́ tó jẹ́ pé ìran tí ń bọ̀ lẹ́yìn wọ́n máa dé bá wọ́n sì máa kan sára sí wọn tó bá sọ wípé èèyàn tó máa ń pè èèyàn láwíkóńkó bàbá wà nínú àwọn tí wọ́n jẹ́ awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bàbá ọ̀máìndì ẹni tí àwọn fẹ́ sọ̀rọ̀ sí bó bá ṣe rí gẹ́lẹ́ ni bàbá ó ṣe sọ kọ́lọ̀ nínú àánú ẹ̀ kó foríjì wọn kó sì tẹ́ wọn sáré fẹ́ rí gbogbo nǹkan tí bàbá wa fílẹ̀ kọ́lọ̀ ń ọba mi ọmọ fọwọ́ ọ̀bàjẹ́ kàn án akí gbogbo ẹbí bàbá wa Muideen Àjàní Bello pé ẹ̀kọ́ ara fẹ́ra akí ìjọ mùsùlùmí nílẹ̀ Ìbàdàn nílẹ̀ Yorùbá lórílẹ̀‐èdè Nàìjíríà àti káàkiri àgbáńlá ayé pé ẹ̀kọ́ ara fẹ́ra àìsàn láríwò kò sẹ́ni tó rí tọ́lọ́jọ́ ṣe ìbáṣepá ìkú láyé àbábá Jésù Kristi àbábá ànábì Muhammad sallallahu alaihi wasallam ìbáṣepá ìkú láyé o àbábá Muhammadu àbábá Muhammada ọ̀kẹ́ mẹ́wàá lẹ́gbàájì àwa ọmọ bá Muhammada kálẹ̀yìn òkè ń kú ni àbákan máa pọ̀ sí ni kò bá sí sí tí ọjà wa láyà ìjàmbá kankan ìbá ti ṣẹ̀rù bá ni ṣùgbọ́n lẹ́ẹ̀kan sí i mo kí gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ mo kí gbogbo ilẹ̀ Yorùbá mo sì kí gbogbo orílẹ̀-èdè Nàìjíríà pàápàá ara fẹ́ra kò síbi tí wọn kì í ti fìlì wá sí bàbá àti oore ọ̀fẹ́ tọ́lọ́run bá fún bàbá. now ọ̀rọ̀ Muideen ní Agbala Gabriel la fẹ́ sọ lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń sọ wípé ká má dárúkọ Agbala Gabriel mọ́ Muideen òótọ́ sì ni bàbá fẹ́ pé Muideen ká pé ní Muideen káyín sọ̀rọ̀ with due respect to his personality Muideen efurutete Muideen ikúyọyín Muideen oníchájà
so kò sí bá a ṣe fẹ́ perí ajá tà ní perí kòkò orò tó gbéyàwó lèmọ́mù ó ti gbókọ lèmọ́mù mọ́ ìdí ni pé Agbala Gabriel ló jẹ́ ká mọ̀ wípé ẹnìkan ń bẹ tí ń jẹ́ Muideen olójà mi ogún tí ń jàjìkẹ́ Muideen was nobody kí Agbala Gabriel yóò tó rí lábẹ́ bíríìjì kó tó mu kó tó wẹ̀ kó tó fọ̀ kó tó gbèsè ayé ẹ̀ ṣe ṣùgbọ́n kò sí bá ti ṣe fátì ò ní hùwà ìkùrọ̀ kò sí bá ti fẹ́ ṣe bòlò tí ò ní sàáyán kò sí bẹ́ẹ̀ yóò ṣe ẹlẹ́dẹ̀ ẹmẹ́lẹ́dẹ̀ kó nu ẹrọ̀fọ̀ ẹ̀fọ́ ẹlẹ́dẹ̀ ẹgbàsọsẹ́lẹ́dẹ̀ lọ́rùn ẹwà góòlù sí lọ́rùn yóò sì gbé gbogbo ẹ̀wọ́nú ẹrọ̀fọ̀ padà gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ Muideen ṣe rí mi ní fagùn rárá máa gé pépè gbé bàbá oníṣọ̀nà now gbogbo alárí Muideen nígbà tó dàgbàlá Gabriel ìyẹn yìí ṣètàn mọ́ Agbala Gabriel táyé Muideen ṣe gbogbo ẹ̀dá tí ń bẹ nílé ayé lónìí tá a bá béèrè lọ́wọ́ ara wa wípé kí ni tá a wá mú láyé gan tàbí kí ni tá a bá wáyé kí ló dé tá a fi wáyé kí ni túmọ̀ wíwà láyé wa a sọ pé àfẹ́wálé ayé ká ṣe rere bàbá wa béèrè pé irú rere ìwú ló wù ẹ̀dá láti ṣe ẹ̀dá ní kò ń ṣiṣẹ́ kò ń lówó lọ because kò sẹ́dá tí dédé jí tó dédé dọ́wọ́ rẹ̀ bàbá wa lówó lọ́wọ́ kí la fẹ́ fowó ṣe á pè é afẹ́ kọ́lé afẹ́ gun mọ́tò afẹ́ fẹ́yàwó afẹ́ bímọ now like I said àwọn èèyàn kan wá ń bẹ tó jẹ́ wípé wọ́n máa ń pàwọn ti ṣe nǹkan rírí ṣùgbọ́n ìgbà ló padà yí padà táwọn fi rí bí àwọn ṣe rí lọ́wọ́lọ́wọ́ àdúrà tí gbogbo ìṣẹ̀dá èèyàn máa ń gbà ní wípé kọ́lọ̀ wọn mọ̀jà pètàn ọ̀rọ̀ nínú ìṣẹ́ ó ti lówó rí kò ní mọ́ ìdí tí ọ̀dá ni o ìgbé ayé tí ọ̀dá ni ńlá fi wá sọ wípé ọ̀dà kéèyàn mọ́ tí ì ní ju kéèyàn ní kọ́ mọ́ ní mọ́ lọ ńlá fi tún pé àyípadà tálíkà olówó ni yọ̀dà àyípadà olówó ni kọ́lọ̀ wọn mọ̀jà rí torí kò sí tó lówó tó ń dà kò lè dọ́lọ́run ju pé kó tó bá yí padà kó di tálíkà lọ kọ́lọ̀ mọ̀jẹ̀ kọjá ìpín wa like I said ìyẹn túmọ̀ sí pé àgbọ́nùtàn rí pé Muideen ti kọ́lé rí ó wá lùtà ní gbàǹjo àbí torí nǹkan kan lọ́jọ́ kan gbà lọ́wọ́ ẹ̀ àbí wọ́n wọlé wọn kò sí nùtàn àgbọ́rípọ̀ fẹ́yàwó rí tàbí ó bímọ rí now Agbala Gabriel wá rí ó tó ṣe ó wá kọ́lé fún un ó fẹ́yàwó ó ṣègbéyàwó fún un Muideen ń gbé ìgbé ayé tiẹ̀ Agbala Gabriel tó wá sí ṣọ́ọ̀bù fún lónìí ni wọ́n sọ ìdí pàtàkì tàbí lára àwọn ìdí pàtàkì tí Muideen fi ń bá Agbala Gabriel jà ṣùgbọ́n tí Muideen ò láǹfààní láti sọ síta ṣùgbọ́n tó ti sọ fún àwọn èèyàn tí wọ́n ń gbé pọ̀ sẹ́yìn tó fi jẹ́ wípé ni wọ́n fi ní lọ́kàn pé àwọn ràn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó sọ pé àwọn ràn lọ́wọ́ wọn ò fẹ́ ràn lọ́wọ́ ara wọn náà fẹ́ ràn lọ́wọ́ wọ́n fẹ́ fi Muideen boost image ara wọn wọ́n fẹ́ fi Muideen boost ògo ara wọn wọ́n fẹ́ fi Muideen wá subscribers wọ́n fẹ́ fi Muideen wá followers lórí Facebook now kí ló fà kí ni tó fàjà Muideen àti Agbala Gabriel gbogbo alamọ̀ wípé oore ni bó ṣe tí kò fi pa lórí ńlá kàlàmọ́ bó ṣe tó yọ gẹ̀gẹ̀ lọ́rùn kí ló bí program eléyìí ò ní wípé mo wo program brọ́dà mi ta lọ lọ́hùn bí tó ti pe Muideen tí wọ́n ti jọ ń sọ̀rọ̀ mo gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí Muideen sọ ìyẹn ló wá prompt mi láti ní lọ́kàn láti sọ̀rọ̀ lálẹ́ yìí now kí àlàyé mi ó lè bá yín dáadáa yóò wù mí ká kọ́kọ́ gbọ́ nǹkan tí Muideen sọ lẹ́yìn ẹ̀ tí n bá dé ká ẹ̀ṣẹ̀ wá ṣàlàyé kí ẹ̀ṣẹ̀ wá analyse ẹ̀ níwọ̀nba kí n wá sọ real and fact ìdí tí Muideen fi ń bínú s'Agbala Gabriel n tó fàjà Muideen àt'Agbala Gabriel n tí Muideen fi wò wípé kàkà kó wọn padà s'Agbala Gabriel kó wọn ya wà níbòmíì tàbí kó wọn wà níbìkan
n tó hàn tó dájú ni pé Muideen nílò ìrànlọ́wọ́ táwa ni yóò ràn lọ́wọ́. Ẹ fún mi ìṣẹ́jú kan ẹjá wo ẹjá farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ tí Muideen sọ pẹ̀lú ta lọ́lọ́run. Okay. Bàbá Ajíginni ó fẹ́ tẹ̀yìn wọnú kéwú àbí ipe láti kéwú àbí láti mọ rírí lò lọ́mọ lẹ́yìn torí kò yé mi. láti kéwú láti mọ rí mi lò náà ní. láti kéwú láti mọ rí mi. Ìsọnidẹrú. láti sọ mí dọ̀mọ kéwú. Torí mo wo fídíò rẹ̀ kan mo wo fídíò Ajíginni kan tó gbé yín ẹ̀gbẹ́ báyìí. Ọgbọ́n àti sọmídọ́mọ kéwú náà ni. Okay. àti pàápàá jùlọ láti jẹ́ kó lè bá a máa rí yín lò fún mídíà rẹ̀ káàró lè bá a máa rí yín lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ẹ mọ̀ pé fọ́lọ́ àti ìrọ́gùnrin máa pọ̀ sí táwọn èèyàn bá ti ń rí mi lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Okay. Náà ni ara gbogbo ńdọ́fẹ́ máa lò mí fún náà nìyẹn. Bọ́n mo ṣe àtètè gẹ́ẹ̀sì mo ti tètè jápa. Èmi náà ohun tẹ̀mí gbọ́ ni pé Ajíginni pé ó fún yín ní $1 million wípé ẹ fi sí ṣọ́ọ̀bù wípé. One cover. Ajíginni òfin mi one cover òfin mi £1. Tó ń lọ rún oúnjẹ. Okay. Pẹ̀lú bẹ́ẹ̀ sì wá fún yín ní kankan yẹn ǹjẹ́ ẹ jẹ́ kí Oríyọmí ó padà mọ̀. Ó ti pé kí n jẹ́ kí Oríyọmí ó padà mọ̀. Ó yẹ ká ẹ jẹ́ kí ohun tí mo bẹ̀ ni pé ǹjẹ́ ẹ jẹ́ kí Oríyọmí ó padà mọ̀ pé àwọn kìíní yóò ṣe nǹkan kan. Ẹ máa gbọ́ jẹ́rí Oríyọmí gan ti reverse látìgbà tí Agbala tó ti fẹ́ sọ ti Oríyọmí di ẹbí. Ó fẹ́ sọ toríyọmí di ẹbí lórí ọ̀rọ̀ mi. Ni Oríyọmí fi wá jáwọ́. Oríyọmí torí ṣé ẹ mọ̀ di tó yẹ kí n bẹ̀rù bẹ̀rẹ̀ báyìí ni pé ṣé ẹ mọ̀ pé nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ Oríyọmí náà wà ń bẹ̀ Oríyọmí náà sì mọ̀ pé ọ̀dọ̀ Ajíginni lẹ́wà so kọ́rọ̀ wa tó di bá mi kílẹ̀ ò tó mọ́ ó yẹ kó Oríyọmí náà mọ̀ sí pé ẹ ṣe ẹ̀kan fún bọ̀bọ̀ yìí ẹ̀kan wá ń fi jìyà lásán ẹ̀kan fi pawó lásán ṣé bí Oríyọmí ṣe bá jà fẹ́tọ̀ ọmọnìyàn ló ń pera rẹ̀ ó yẹ kó Oríyọmí ó yẹ kó lè tú di Ajíginni síta pé Ajíginni ò ṣe ẹ̀kan fọmọ yìí ó kàn fi wá fọ́lọ́wà sí ni o. ẹ rí bàbá mi. mo wà pẹ̀lú yín ọ̀lọ́mọ kèmí la ni. ẹ máa gbọ́ èmi máa ń sọ nǹkan kan ṣé ń gbọ́ mi báyẹn ń sọ. àgbàlagbà kì í sọ̀rọ̀ bí èwe. Oríyọmí bẹ́ẹ̀ ń wò yẹn ṣé ń gbọ́ mi báwọn. Ọgbọ́n àgbà ló lò tó fi dọ́gbọ́n sá sẹ́yìn lórí ọ̀rọ̀ yìí. Ó dọ́gbọ́n sá sẹ́yìn lórí ọ̀rọ̀ yìí ni. Ó dọ́gbọ́n sá sẹ́yìn lórí ọ̀rọ̀ yìí. Ọ̀dàlẹ̀ dáálé. Ó dọ́gbọ́n sá sẹ́yìn lórí ọ̀rọ̀ yìí. Torí pé tí ò bá dọ́gbọ́n sá sẹ́yìn jẹ́ ń gbọ́ mi bá ní ìsìn àwọn blọ́gà tí pásọ̀ yẹn ń kó owó fún ẹ̀rí sí ariwo mi làwọn blọ́gà yẹn ń pa. Tó bá jẹ́ pé Oríyọmí ò dọ́gbọ́n tó bá jẹ́ pé Oríyọmí ò sẹ́yìn mi jẹ́ ń gbọ́ mi báwọn. Ariwo Oríyọmí ni àwọn blọ́gà ọ̀gá máa pa lórí ọ̀rọ̀ mi. Tó ẹ ti gẹ́gẹ́ báyẹn. Ó yé mi. Ọgbọ́n àgbà ni Oríyọmí lò. Aláìmú rìvásì. Ọdọ́gbọ́n mú rìvásì ni. Èmi ò dálẹ̀ bí o kò sẹ́bi rẹ̀ bí ọ̀rọ̀ o. Bẹ́ẹ̀ni kò sẹ́bi rẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n. Kọ̀bẹ̀ jẹ́ kí pásítọ̀ yẹn ta epo sí aṣọ àlà òun ni. Ẹ máa mọ nítorí kèmí ní kẹfí kó mọ̀ ni pé kò bá wù mí kẹ́ ẹ jẹ́ kó mọ̀ torí ó yẹ kó nínú ìrànlọ́wọ́ tó náà ó lè ṣe lórí ẹ̀ torí pé lọ́kàn gbogbo àwọn èèyàn nísìn bí ẹni pé Ajíginni ti kọ́lé fún yín ó ti ra mọ́tò fún yín ó ti ṣí ṣọ́ọ̀bù ó ti ṣe gbá kan torí pé ṣọ́ọ̀bù pos ipò dẹ̀ fún yín ní
2 million àbí nǹkan kan kẹ́ fi bẹ̀rẹ̀ láì mọ̀ pé Ajíginni náà wá ní nǹkan kan ṣe. bàbá ṣe rí ọ̀nà téèyàn tó lè gbà ràn mí lọ́wọ́ báyìí ọ̀nà méjì ni. ṣé ń gbọ́ mi báwọn? ọ̀nà alákọ̀ọ́kọ́ ni wípé báńkì àkáǹtì mi èèyàn lè bá mi sẹ́ndì owó síbẹ̀. ọ̀nà alákọ̀ọ́kọ́ náà. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì wá ni wípé TikTok page mi. ṣé ń gbọ́ mi báwọn? mo ń gbọ́. torí ojoojúmọ́ ni mò ń ṣe program lórí TikTok mi báyìí. ṣé ń gbọ́ mi báyìí ní ìsìn? ẹ tí ò bá ti ràn mí lọ́wọ́ láti bá mi sẹ́ndì owó sí báńkì àkáǹtì mi ṣé ń gbọ́ báyìí? ẹni yẹn ní láti ràn mí lọ́wọ́ láti fún mi ní gift lórí TikTok. programu TikTok mi. so lẹ́yìn yẹn ṣé ń gbọ́ mi báyẹn ká a bá tó ń sọ wípé a tó fẹ́ máa jà fún ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn kan àbí pé a fẹ́ máa ẹgẹ́ pé a tó fẹ́ máa mọ́ ẹnu lọ síbi ọ̀rọ̀ tó ti kúrègbè because ọ̀rọ̀ tó ti kúrègbè lọ̀rọ̀ tó wà láàrin ìgbà àti pásítọ̀ yẹn. èmi ò sọ̀rọ̀ pásítọ̀ ìsọ̀rọ̀ pásítọ̀ ọ̀rọ̀ pásítọ̀ kò lè mi sọ kò ní tó kàn mí pẹ̀lú pásítọ̀ ṣé à ń gbọ́ èmi ọ̀rọ̀ pásítọ̀ kò lókè mi báyìí. báwo èèyàn ṣe ìrànlọ́wọ́ ọ̀tọ̀dọ̀ tiẹ̀ ti pọ̀ ènìyàn. ṣé ẹ mọ bàbá ìrànlọ́wọ́ ṣe dìde lọ́dún ẹlòmíì ìbí mi ń retí. bàbá Muideen ohun tẹ́mi sọ ni pé ọ̀rọ̀ pásítọ̀ kàn mí kò ní tó kàn pẹ̀lú ọ̀rọ̀ pásítọ̀ àti kò lóye ṣáptà yẹn ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ọ̀nàlọ́wọ́ làwọn àdúró lé lórí báyìí àbí tí mo sọ yẹn. bẹ́ẹ̀ ni mò ń sọ. àbí ohun tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ jẹ́ ni pé gbogbo èèyàn gbogbo ayé àwọn Ajíginni wọ́n ti jẹ́ kí gbogbo ayé ó gbọ́ pé àwọn ti ràn yín lọ́wọ́ àwọn ṣọ́ọ̀bù yẹn ti gbá kan àwọn ti ṣàwó kan. ṣé ẹ mọ̀ pé tí a bá fẹ́ sọ fáwọn tẹ́ ìbáwọ̀ sáwọn yẹn pé ẹ ti bọ́ọ̀lù láti rẹ̀ lọ́wọ́ etí gbogbo ayé wò ni pé ẹni tí wọ́n ti ṣí ṣọ́ọ̀bù fún. bàbá tẹ́fẹ́ kò tọrọ látijọ́ tí mo ti fura pé wọn ò lè ṣe nǹkan kan fún mi lèmi ti sákò ní ike wọn tí ì lọ ní ike wọn mọ́. ṣé ẹ ti gbọ́ mi báwọn? mo dá wà lórí ọwọ́ mi ní báyìí. ìwúrí ọdún tuntun níbi tá a ti máa ń tọrọ ohun tá a fẹ́ tẹ́lẹ̀ dọ̀ sì máa fàṣẹ sí ní wàrà ṣe é ṣá tọdún yìí tó ti wọlé dé o. ọ̀hún ni ọmọ ṣẹ́gi lájé ẹ̀là àwòrí ọmọ làkúlà sọ̀rọ̀ ọ̀gbẹ̀gbẹ̀ kan gbogbo wọn gorí ìrókò wọn pariwo ajé tantan gbogbo ẹ̀dá yìí pátá tó fẹ́ bẹ́gbẹ́ pé lànà lẹ́nu iṣẹ́ òun fẹ́ máa rí tajé ṣe kó sòwò kó bóde pàdé ìṣègùn ọ̀tá lójú ayé àti lójú ọ̀run ẹni tó ń wá ọmọ lọ́jọ́ tó ti pẹ́ ìjákulẹ̀ lórí ìwé ìrìnnà ní gbogbo ìgbà òtún rí jẹ̀rí mu tẹ́lẹ̀ ṣàdédé ní gbogbo nǹkan lọ́bìrìbì tètè máa bọ̀ níbi ìwúrí ọdún tuntun yìí èyí tó máa wáyé fún ọjọ́ mẹ́rìndínlógún gbáko ní December ọdún tá a wà yìí kó wá tọrọ gbogbo ohun tó fẹ́ fún ayé rẹ ní ti dáadáa káwọn alálẹ̀ ó sì máa fàṣẹ sí lójú ẹsẹ̀ àwọn tó wá lọ́dún tó kọjá ohun tí wọ́n fẹ́ ti tó wọn lọ́wọ́ wọ́n ti ń gbé ìgbésí ayé ìrọ̀rùn báyìí ìwọ náà má ṣàfira ẹ̀ wá gbọ́ o ẹ̀yin tẹ́ bá wà lọ́nà tó jìn lórílẹ̀‐èdè Nàìjíríà àtẹ̀yin tẹ́ wà ní èyíkéyìí orílẹ̀‐èdè ní Áfíríkà tó fi mọ́ ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó tẹ̀lé ráàyè wá síbi ètò yìí físíkàlì ẹ̀ má fòyà ṣẹ́rí bí ìwúrí ọdún tuntun yìí bá ti ń lọ lọ́wọ́ ní December a máa ṣe fídíò kọ́l pẹ̀lú yín tí kálukú dẹ̀ máa ṣe ìwúrí rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ní èmi kan ìwọ kan tó lóyìnbó ń pè ní one-on-one táṣe ó dẹ̀ máa gùn lójú ẹsẹ̀ privacy yìí jẹ́ wá lógún gidi gan ni o àwọn tí yóò máa súre fáwọn èèyàn níbi ètò yìí mímọ́ ni gbogbo wọn wà àwọn alálẹ̀ ló ń gbẹnu wọn ṣàṣẹ elédùà ló fi ṣẹ́ràn wọn ó yá tó bá wà ní Nàìjíríà tàbí any country ní Áfíríkà bó sì jẹ́ lóyìnbó ló wà tètè pé àwọn hotline wa yìí kó book sílẹ̀ +2349 1504 91170 tàbí +2349 1504 91169 tó fi mú +2347 0318 54347 ẹ̀yin tẹ́ ẹ bá wà ní ìpínlẹ̀ Ògùn àtàgbègbè ẹ̀ lè kàn sí ilé iṣẹ́ wa láti lọ book a wà ní number 55 OEA compound along Old Ondo Benin Express Road adjacent Bena Farm Junction Ìjẹ̀bú Ìlẹsẹ̀ nípínlẹ̀ Ògùn tàbí kẹ́ẹ̀kan sí OEA apps and stop spices lórí Facebook @OEA_aba lórí Instagram website wa ní www.oea/aba.com email address wa ní appstrops2019@gmail.com níbi ìwúrí ọdún tuntun tó máa wáyé ní December ọmọọba Ọlámilékan Olóhùn aláṣẹ OEA apps and stop spices ló wí pé tèmi tiẹ̀ ò ní ṣòro ṣe o èé ṣe. ẹ káàbọ̀ padà now
gbọ́ ọ̀rọ̀ tí Muideen bá ta lọ́lọ́run sọ. Ẹ já bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ Oríyọmí. Muideen sọ wípé kí ọ̀rọ̀ Oríyọmí ọmọ bá di ẹ̀bi l'Oríyọmí ṣe fà sẹ́yìn. Ta lọ́lọ́run sọ wípé ó yẹ kí Oríyọmí ó ṣèrànlọ́wọ́ fún Muideen nípa pé ó yẹ kó mọ́nítọ̀ ẹ̀ lọ́dọ̀ Ajíginni arìngìnìgìnì wọ́jà. À ń padà bọ̀ lórí ọ̀dọ̀ Ajíginni o. So pé ó yẹ kí Oríyọmí ó ran Muideen lọ́wọ́. My lovely brother, Oríyọmí has done his part. He has done his best. A kì í dẹ̀ bóni sùúwà dédìí eégún ìwọ̀n ní tankẹ́pẹ́ gbìjẹ́ yìí mọ́. Oríyọmí ni pé ó rí Muideen he ó fàjẹsà ló ń dì láàlì lọ́wọ́ nípa mímú Muideen lọ sọ́dọ̀ Agbala Gabriel. Nítorí Oríyọmí bá lọ ni pé ṣé kíní yìí máa parí ká bá wọn yanjú ẹ̀ láàrin àwọn méjèèjì kí wọ́n mọ̀ ṣe bọ́n ṣe ń ṣe lọ. Gbogbo aláṣẹ́rí pé Muideen takú wọn lé pé òun ní nǹkan kan ṣe láti múlẹ̀ òun ní nǹkan kan mú ní Agbala Gabriel mọ́. Agbala Gabriel gbèwé lé fún un. Bàbá fàgbò fẹ́gùn ṣe la jókòó ẹlẹ̀ ó yọ̀ǹda okùn pápátá kọ́ máa lọ. Muideen náà lọ wá lọ ní ọ̀lọ́ jẹ́jẹ́. Muideen lọ ní sọ̀kò àṣìtáàní ní sọ̀kò àlùbá padà s'Agbala Gabriel. Muideen ní ọ̀kẹ́rẹ́ tó fẹ́ jẹ òpùrọ̀ Agbala Gabriel tẹ̀yìntẹ̀yìn. Lọ́kàn Muideen ó ní àṣírí tó fẹ́ tú nípa Agbala Gabriel. À ń bọ̀ níbẹ̀ yẹn ibẹ̀ yẹn gangan ni ríìlì ìdí ní tó fàjà láàrin wọn. So lọ́kàn Muideen Agbala Gabriel ò ṣe tó fóun. À ń padà bọ̀ níbẹ̀ yẹn. So with that Oríyọmí ti tẹ́kì pàtì tiẹ̀. Kò sí nǹkan tó kàn mọ́ nípa ìrìn àjò ayé Muideen. Oríyọmí ò lè ẹ́fà solicit fún Muideen pé ẹ wá help ẹ o ẹ wá help Muideen o. Because ẹni tó ṣe bí àsán láti ní kò sá ọpa yìí. Agbala Gabriel tí ń kó bórí tí ń kó bójú tí ń kó bá mú tí ń ṣe wàhálà tí ń lálàsí tí ń fòrò káàkiri lórí Muideen pé kí Muideen lè jẹ́ èèyàn. Inú Muideen ti tẹ́jú ẹ̀ mọ́lẹ̀ yìí. Ó difficult fẹ́lòmíì láti tẹ́rí sí pé ẹja ràn lọ́wọ́. So with that ẹ jẹ́ kí a gbé Oríyọmí Hamzat kú sẹ́gbẹ́ kan ká gbé sẹ́gbẹ́ kan lórí ọ̀rọ̀ Muideen. Kò sí nǹkan tó kàn mọ́. Every one of us ló rí Muideen pẹ̀lú àáfàá Ajíginni arìngìnìgìnì wọjà tí ń gbé Muideen pọ̀n káàkiri bí ṣe ń gbé lọ mọ́ọ̀sì náà ràgé fún Muideen náà ra tẹ̀sùbá fún kọ́mọ kírun. Muideen lọ ẹ̀sẹ̀ jẹ́ ká mọ̀ wípé tìpátì gùgùn náà fi mú òun kírun tó ń wò kí rí òní tí ò kí lánàá. Tẹ̀kàn wá wo wípé torí pé jẹ́ mùsùlùmí. So naturally every one of us a mọ̀ wípé ntọ́sẹ̀lẹ̀ ń bọ̀ orogó òwò ni. Orogó òwò ni. Because ká ní Muideen jẹ́ Christian tó wá jọ́dọ̀ pásítọ̀ kan lọ àwọn Christian ní kíní kan ti wọn pásítọ̀ yóò mú padà lọ sọ́dọ̀ Agbala Gabriel lábẹ́lẹ̀ wọ́n sọ nítùbí ìnùbí wọ́n dẹ̀ jẹ́ kí Muideen wà lọ́dọ̀ Agbala Gabriel. And if there is any cause tí Muideen wá fi ní dó s'Agbala Gabriel tí yóò wá lọ́ndà pásítọ̀ yẹn wọ́n wá jọ sọ́ńbẹ̀ wípé ókè ìgbà tó lòun ò lè dúró lọ́dọ̀ yín ọmọdé ní í ṣe. Àwọn Christian tó bá fẹ́ ràn yẹn lọ́wọ́ wọ́n ràn yẹn lọ́wọ́ délẹ̀ ni a dẹ̀ fẹ́ ràn lọ́wọ́ kò burú ẹ jẹ́ kó wà lọ́dọ̀ tèmi torí tá a bá ní ká yọ̀ǹda àmọ́ ọmọ tí ó tún padà yà ká mọ̀ wá gba ìdálẹ́bi lọ́dọ̀ Ọlọ́run. Ẹja Yorùbá ní ta bá dasọ fọ́ọ̀lẹ̀ ṣe là á páláró bá a bá la ọ̀lẹ́ níjà ṣe là á sìn délé ẹja sìn délé ẹja bẹ́sẹ̀ yìí délẹ̀ náà bá a bá tiẹ̀ ní sóore mọ́ ẹja ọkọ̀ ṣe lé délẹ̀
now orogún ló jẹ jáde ń bẹ̀ Muslim against Christian o lè má jẹ́ the entire Muslim but àwọn kan wà láàrin wọn tó jẹ́ pé agbẹ́sìn lérí ju ẹlẹ́sìn lọ ni wọ́n oríṣiríṣi nǹkan ni wọ́n fẹ́ interpret case yẹn sí pèsè rí o ọmọ mùsùlùmí ni o àti mo kúrò ní agbo Christian àti mo sí inú ẹ̀sìn Islam calculation ọ̀gbẹ́ni Ajíginni ó ní láti fi Muideen ṣe business calculation Arìngínní ó ní láti fi Muideen polówó ara tiẹ̀ kó fi polówó ọjà tiẹ̀ calculation Arìngínní wọjà ó ní pé owó táwọn bá pa lórí Muideen bó bá ti ń kan sí mú yọ̀mọ̀ kan sẹ́nu because ó wọ́n gbé for that short period of time Agbala Gabriel sáré rí nǹkan bẹ́ẹ̀ yẹn kó jọ ó dẹ̀ kọ́lé fún Muideen ó dẹ̀ gba ṣọ́ọ̀bù fún ó dẹ̀ rajà sí ṣọ́ọ̀bù fún ó dẹ̀ ṣe wẹ́ẹ̀dẹ̀ fún owó ń bá ń bi kíní o báyìí ni wọ́n ṣe mu mílíkì nílé ló kó bọ́ ọmọ oko àti báyìí náà mu mílíkì nílé ló kó bọ́ ọmọ oko tó lọ fi dó sóko mọ́ tó fi padà wálé ó délé tán ní òrí mílíkì mú mọ́ Muideen dó sọ́dọ̀ Ajíginni lè bí pa lọ́dọ̀ Ajíginni ni ìyá bẹ̀rẹ̀ sí jẹ́ lọ́dọ̀ Ajíginni ló mú gbé ta so nínú àjò Muideen nẹ̀sẹ̀ to the best of my understanding àwọn nǹkan kan ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni Muideen sọ tó bí mi nínú personally ẹ̀dẹ̀ gbọ́ nínú ọ̀rọ̀ tó sọ yẹn àkọ́kọ́ ó ní ká gbà wípé orí tọ̀dọ̀ pásítọ̀ yẹn ti pin òpònú ni máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ti túmọ̀ sí wípé orí tá a ṣe fájá lè gbé lóòótọ́ àṣẹ lóòótọ́ ni pé orí tá a ṣe fágbọ̀n yóò dòdànù àṣẹ lóòótọ́ ni pé ọgbọ́n olóore kọ́bọ̀ lára gbọ́pẹ́nu lé jù bẹ́ẹ̀ lọ yóò fani lásọ̀yà ni Muideen ló jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ Muideen wà nínú àwọn tó jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ so with that ó ní ká gbàgbé ó ní oore ọ̀dọ̀ pásítọ̀ ti pinnu oore mélòó tó kù tó ń retí òun ò wá mọ̀ wípé oore lóore wọ́tọ̀ lẹ́yìn àti pàápàá pé kò ní gbàgbé làdà pé oore now ó wá ní àwọn bloggers pé ìdílára àdí tó jẹ́ kó Oríyọmí ó fà sẹ́yìn ni pé àwọn bloggers tí pásítọ̀ ń kó fún Oríyọmí ni wọ́n ń face Oríyọmí ò dẹ̀ fẹ́ kí pásítọ̀ ta epo sí aṣọ àlà òun ṣe ti rí pé original aláìmoore ẹ̀dá ni Muideen now kí ni mo fẹ́ clarify ń bẹ̀ yẹn ni pé ọgbẹ́ni Muideen tàbẹ́yìn tẹ́ bá jó lólùfẹ́ tàbẹ́yìn tẹ́ ń tẹ́lé tàbẹ́yìn tẹ́ ń fún nímọ̀ràn Agbala Gabriel ò sí ń bí ẹlẹ́dàá rẹ̀ wà ń bí Agbala Gabriel ò kó fún anybody tán pè ní blogger because when you are referring to bloggers I think you are counting me among because èmi náà wà nínú àwọn tó ṣe nǹkan against ẹ mo wà náà àwọn tó pè ọ ní káyín sọ̀rọ̀ mo wà nínú àwọn tó tiẹ̀ tó against ẹ dáadáa torí pé mo mọ̀ pálá ìmórí ẹ̀dá ni ẹ kí ni tí mo fẹ́ clarify bẹ́ẹ̀ ni pé Agbala Gabriel ò rán atẹ́gùn lásán sí ọ mọ̀ kéèyàn máa ń ra atẹ́gùn lásán sí yàn gbéyàn bóòlù ìṣẹ̀lẹ̀ sí lè ra atẹ́gùn lásán sí yàn gbogbo epo omi yọ omi kò bí ọ atẹ́gùn lásán lọ́rùn ìtọ́ bá jẹ́ pé mo ṣàìdá sí ọ ó kù ọkọ̀ lọ́hùn atẹ́gùn lásán lọ́rùn you will just be laughing just be smiling pé èèyàn ṣe ń sọ retí ṣe é dibi gbé Muideen náà kò dẹ̀ stop ẹ̀ pẹ̀lú nǹkan tó ń ṣe so with that bad impression ni láti ní lọ́kàn wípé Agbala Gabriel náà àwọn bloggers kan kówó fáwọn bloggers kan for what lórí ta ni lórí ìwọ gbogbo bloggers tó sọ̀rọ̀ nípa kéèsì wa àtàgbàlá Gabriel ìwà rẹ̀ ló mú gbogbo wọn sọ̀rọ̀ àwa tá ìwá sí blogger tá a jẹ́ broadcaster tá a sọ̀rọ̀ nípa rẹ̀ tá a kéwì nípa rẹ̀ ìwà ìmórí rẹ̀ lọ́jà sọ̀rọ̀ Agbala Gabriel rí àjọ sọ̀rọ̀ rí àjọ ríra wa rí I don't need to see him he doesn't need to see me ṣùgbọ́n Yorùbá ní ojú láì nírú ẹnu láì níyọ̀ àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá a bá rírin
ẹ̀já sòótọ́ ọ̀rọ̀ pa àrírin ọ̀pọ̀lọpọ̀ nǹkan t'Agbala Gabriel ń ṣe là ń rí tí n bá wá sọ pé mo dúdú sí nǹkan tó dáa tó ṣe that means èèyàn ò lè fojú ọ̀rí nǹkan rere náà mọ́ nígbà tẹ́dá bá ti nígbàgbọ́ pé tó nìkan bá ti ṣe ló dáa ntọ́dàs bá ṣe tó dáa èèyàn gbọ́dọ̀ yìn èèyàn gbọ́dọ̀ commend ẹ̀ it doesn't make any sense so ara ló ta gbogbo wa because kò sẹ́ni nínú wa tí ó mọ̀ pé oore ló pé ìkà ò pé ṣùgbọ́n kọ̀ọ̀kan nínú wa ló mọ̀ wípé oore níwọ̀n ìyẹn ti jágbé Agbala Gabriel lójú ó ti mọ̀ pé oore níwọ̀n bó bá fẹ́ sóore fún èèyàn yọ mọ̀ like he said ìyẹn nìkan pé òun pé àwọn fẹ́ kó kọ́lé fáwọn so ó lè bá wọn ṣe láìsí pé gbójú àwọn síta tàbí láìsí pé ó pariwo àwọn síta that is hypocrisy at the highest level. bó lẹ́yìn kan ṣe fẹ́ jókòó sí kọ̀rọ̀ tẹ́lẹ̀ kan máa solicite fún ọ pé kán kọ́lé fún ọ ṣé lé lódò ó kọ́ bẹ́ẹ̀ ni ilẹ̀ lódò ó rà ni àbí sìmẹ́ǹtì lódò ó rà àbí búlọ̀kù lódò ó rà bóun ni kò ṣe ṣàgbéjúwe ẹni tó fẹ́ kọ́lé fún fáwọn olóore tí ń ràn lọ́wọ́ láti ṣàánú fáwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ràn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti tọ̀dọ̀ ẹ̀ dìde ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti tọ̀dọ̀ ẹ̀ dónílé lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn artist ló ti touch life wọn tí wọn mọ ibi tí ilé ayé wọn wà tẹ́lẹ̀ sorry to say that whatever tẹ́dà bá ṣe ilé ayé orí ọ̀fẹ́ Ọlọ́run la fi ṣe o ẹ̀ ń kọ́lé orí ọ̀fẹ́ Ọlọ́run ni ẹ̀ ń gun mọ́tò orí ọ̀fẹ́ Ọlọ́run ni gbogbo akọ́lá akọ́lé gbogbo akọ́lá gun mọ́tò ẹ̀ ń tí ọ̀wá kọ́lé kò túmọ̀ sí pé kò ráyé wá kò túmọ̀ sí pé kò ráyé gbé kò túmọ̀ sí pé kò ráyé lò condition àti environment ibi tíṣẹ́ èèyàn wà lè má jẹ́ kéèyàn kọ́lé ẹni tí ń ṣiṣẹ́ ń Lẹ́kì tí ń gba 200,000 naira ẹ dákun sí Lẹ́kì ni ó wà kọ́lé sí tó bá lọ kọ́lé sí Ṣàngó Ọ̀tà tàbí tó lọ kọ́lé sí Ifọ̀ aago mélòó ni kó débi iṣẹ́ ṣéṣe ò ní bọ́ lọ́wọ́ ẹ̀ so possible kẹ́dà má kọ́lé láyé kó dẹ̀ live a fulfilled life content life ló dáa jù láyé kẹ́dà ó live kẹ́dà ó ní ìtẹ́lọ́rùn so our brother Muideen Agbala Gabriel ò kówó fún anybody láti sọ tiẹ̀ láì dá tàbí láti against ẹ tàbí láti against anybody gbogbo agbára ta ni interest la fi ṣe nǹkan tá a ṣe torí àmọ̀ pé n tó ṣe sí o lè padà ṣe sẹ́lòmíì n tó ń gbogbo àdìdí láti sọ̀rọ̀ nìyẹn now ó wá ní Ajíginni ò fún ọ ní owó kankan then ọ̀gbẹ́ni Muideen òpòrò ayé àtọ̀run ní ọ ìrẹ́kùngbọ̀n irọ́ gan o irọ́ dẹ̀dùn lẹ́nu ẹ in fact èèyàn lẹ́nu ẹ̀ gédégédé bí àṣà àwọn ìlú kan now kí ni tí mò ń gbìyànjú àti sọ òun ni wípé gbogbo wa la rí pé wọ́n sí POS fún ọ ó dẹ̀ l'Ajíginni arìngìnì wọ́jà ò ṣe nǹkan kan fún ọ now concern mi nípa agbẹ́sìnlérí tí ń jẹ́ Ajíginni yìí ò ní wípé sókò Islam náà l'Ajíginni àwọn babaláwo wọn kì bẹ́ẹ̀ Ifá wọn kì bẹ́ẹ̀ Ifá l'Ajíginni Ifá l'arìngìnì Ifá l'arìngìnì wọ́jà bó ṣe wá dóko àfáà lèmi ọmọ lóòótọ́ ọ̀pọ̀ àfáà ni àfáà oníṣẹ̀ṣe ṣùgbọ́n tó ń pretend lójú táyé torí pé Kùránì ò bí owó ìṣẹ̀ṣe a máa bí owó wọ́n máa yíwọ́ padà á sọ̀sẹ̀ fún yín á gbọ̀n nǹkan pọ̀ fún yín á sọ̀yàǹtú fún yín gbogbo àwọn yẹn máa dòwó now ọ̀gbẹ́ni Muideen Ajíginni ò ṣe nǹkan fún ọ lóòótọ́ ṣùgbọ́n àwọn èèyàn ṣe nǹkan fún ọ through Ajíginni mo gbọ́ wípé àáfàá Ajíginni láǹfààní láti gba tọ́rọ́kọ́bọ̀ kan jọ fún ọ owó ọ̀hún wá jẹ́ bíi 410,000 naira bó tiẹ̀ jẹ́ pé àáfàá yọ̀dá 10 àbí ìdá 20 wọ́n ní bàbá gé wàsókò ń bẹ̀ 50,000 naira ń fáwọn ọmọléèké olélẹ́yìí ẹni ẹlẹ́ni rí ó ṣe níṣe wípé anúmọ̀ inú lẹ̀ ìjàmbá ti ṣe láti jẹ
so ọ̀gbẹ́ni Muideen irọ́ rẹ̀ wà nínú tí ò lè jẹ́ káwọn èèyàn ràn ọ́ lọ́wọ́ now tẹ́ bá wò dáadáa mo ní mi ò fẹ́ jẹ́ kí program yìí gùn jù mo ní mo fẹ́ ṣe pápápá pé mi ní drag ẹ̀ but unfortunately àwọn ọ̀rọ̀ kan tún jẹ jáde nípa Muideen tí màá fẹ́ ká discuss nígbà míì ẹ má bínú torí àkókò wa ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV ẹ subscribe pẹ̀lú YouTube channel mi Awikonko TV bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362 ṣé lóòótọ́ níta lọ́lọ́run fẹ́ tọrọ owó tàbí bá Muideen gbowó ẹ máa gbọ́ God bless you ó dàbọ̀. Ajíginni abẹ́fẹ́ Awikonko ó tún dé lórí ìkànnì yìí o Authentic Yorùbá TV YouTube channel Yorùbá Game Show onígbèmọ̀gbè tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ́ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o onígbèmọ̀gbè. Adéoyè abẹ́fẹ́ Awikonko bákúnbákọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ èdè bàbá èdè ètò tuntun tó gbé jáde nílé yìí o onígbèmọ̀gbè ẹ̀gbọ́n ta ni ó dáhùn ìbéèrè Awikonko lórí ètò onídèmọdè kó gbowó ńlá 500,000 naira Yorùbá Game Show ní nípele jìpele lédè Yorùbá tó ń gbélé àṣà àti ṣe orí àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kùnrin jọ̀kan òun ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́ngbọ́n lórí ètò tí Awikonko gbé kalẹ̀ lórí YouTube onídèmọdè Authentic Yorùbá TV lẹ́ ó ti máa rí lò Awikonko onídèmọdè ta ló ní túbọ̀ tí ó dáhùn ìbéèrè gbowó ńlá ìpàdé lórí ètò onídèmọdè kájọ máa fojú lóúnjẹ àyèjẹ lórí YouTube channel Authentic Yorùbá TV láti gbàdégbà.